Koiki Media will bring the world closer to your doorstep. Akójúmọ́, akójúmọ́, akú ojúmọmọ. Ojúmọ́ ire ló mọ́ wa lénìí, ojúmọ́ ayọ̀, ojúmọ́ ìdùnnú, ojúmọ́ ìgbéga. Èní ọjọ́ àánú, àánú á wá wa rí lénìí o, gbogbo ẹ̀yin Koiki Media fans. Àárí jẹ, àárí mu, àárí ná, àárí lò, àárí bá ti ṣe, àárọ̀ náà gbégbà. Ire tí ń bẹ nínú ọjọ́ á jẹ́ tiwa lénìí o. A nílùgbàdì àìsàn. Gbogbo ẹ̀yin Koiki Media fans pátápátá jákèjádò gbogbo àgbáláyé, ẹ ní fọwọ́ yín gbọ́mọ sí o. Ẹ ní ṣílẹ̀tẹ̀. Aburú ayé ó kéré ó tóbi kò ní jẹ́ tiyín. Èní ọjọ́ àánú, ire àti àánú ni á bẹ̀rẹ̀ sí ní máa wọlé tọ ẹnì kọ̀ọ̀kan yín lágbára àṣẹ àwọn tó nílẹ̀. A kú ojúmọ́ lẹ́ẹ̀kan sí i. Mo kí gbogbo yín bí ẹ ti ń wọlé sórí ètò. Ẹ bá mi gbọ́wọ́ lé share button. Ká tó jíròrò lé àárọ̀ yìí bí ẹ ti wá ń gbọ́wọ́ lé share button. Ọwọ́ tí ẹ fi ń tẹ̀ ẹ ní fi gbọ́mọ sí lágbára àṣẹ àwọn tó nílẹ̀. Ohun rere lẹ máa fi ọwọ́ yín ni ẹ máa fi gbé ṣe. Ẹ bá mi gbọ́wọ́ lé share button. Tí a bá wọlé olórí ilé là àkọ́kọ́ kí, mo kí ọ̀gá mi Mr. Ọláyọmí Kóìkí pé wọ́n kú iṣẹ́ takuntakun. Wọ́n kú ìfọ́mọ ènìyàn ṣe. Wọ́n kú àdúrótì ọmọ káàárọ̀ òjíire. Bẹ́ẹ̀ ni mo kí olóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà owó baba dámì. Àkójúmọ́. Kú àdúrótì ọmọ Yorùbá. Mo kí bàbá wa Emeritus Adébánjí Akíntóyè bàbá dáadáa pé àkójúmọ́ o. Ojúmọ́ ire mọ́ yín lénìí, ojúmọ́ ayọ̀, ojúmọ́ ìdùnnú, ojúmọ́ ìgbéga. Bí ẹ ti wá ń wọlé lẹ́yọ̀kọ̀ọ̀kan lẹ́ẹ̀kan sí, ẹ bá wa share. Mo kí gbogbo èèyàn olólùfẹ́ wa lẹ́ẹ̀kan sí. Aburú ayé ó kéré ó tóbi kò ní tọ́ sí yín. Aburú ayé ó kéré ó tóbi kò ní tọ́ sí yín o. Ẹ ní ṣílẹ̀tẹ̀. Àkójúmọ́ lẹ́ẹ̀kan sí. Ọ̀rọ̀ iná kọ́ tàbí nǹkan míì. The real Nigeria president. Ẹ̀yin náà ti mẹni tí mò ń sọ. Tí ẹ̀ ń wò lójú fọ́nrán wa yìí. The real Nigeria president. Ó ti sọ̀rọ̀. Ẹ bá mi gbọ́wọ́ lé share button. Ọwọ́ tẹ fi ń tẹ̀sẹ̀ mú ni ẹ ní fi gbọ́mọ sí. The real Nigeria president. Ó ti sọ̀rọ̀. Who is that president tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀? Ta ni president tí à ń sọ̀rọ̀ nípa ẹ̀? Alhaji Sheikh Gumi. Master plan for bandits. The real Nigeria president. Ó ti sọ̀rọ̀ sókè. Ó ti sọ bó ṣe máa ń sọ. Ó ní Nigeria military cannot win war against bandits. Ẹ kú oríire ọmọ Nàìjíríà. Ṣé ìwọ ti wá gbà ń sìn pé this is the real Nigeria president? Pé Yorùbá ò kì í ṣe the real Nigeria president. À ń sọ
ẹ̀rù à ń sọ lọ́jọ́ lọ́n fún yín, ẹni ẹnu wa ń rùn, ẹni àmọ̀kọ́ tá à ń sọ. A sọ ní 2023 títí kò sẹ́ni tó gbà nù wa. Gbogbo wa ń lagídí, àní ọmọ Yorùbá ni o, ọmọ Yorùbá gbọ́dọ̀ débẹ̀ o, tọmọ Yorùbá bá débẹ̀ nǹkan máa yàtọ̀, nǹkan máa ṣe gbá, nǹkan máa. A ní lábẹ́ àkóso ìlú tí wọ́n ń pè ní Nàìjíríà, lábẹ́ àkóso 1914 amalgamation, Nàìjíríà ò lè ṣiṣẹ́. Irú president ìbá òkè lọ gbé wá, Nàìjíríà ò lè ṣiṣẹ́. Ìbá àwòyìn kẹ́ lọ fi ọmọ Donald Trump kẹ́ fi ṣe Nàìjíríà president, kò lè ṣiṣẹ́. Àsọ ẹni gbọ́, awíwíwíwíwíwí ẹni ṣe ni bàbá Akíntóyè ò mọ̀ọ́kọ́ tó ń sọ. Ìgbòho sọ wípé ọmọ Yorùbá ẹja sowọ́ papọ̀, ẹja sowọ́ papọ̀ ká ní orílẹ̀-èdè tiwa, ẹni rọ́. Ṣó ti jájó gbogbo wa lójú ìsìn. Èlé tó jẹ́ pain fèmí òun ni wípé ẹnì kọ́kọ́ lẹ́ ń jẹ̀yà ẹ̀ ń sìn. Ẹ̀yin tẹ́ ṣì ń tẹ̀dó lóṣèlú, ẹnì kọ́kọ́ lẹ́ ń jẹ̀yà ẹ̀ ń sìn. Ẹ rí ibi tẹ́ bá wa dé? Ṣé ẹ ti rí ibi tí ẹ bá wa dé? Alhaji Shehu Gumi ó ń sọ fún Nigeria government wípé Nigeria military cannot win war against bandits. Ṣó wá tán? Ṣó tán yín àbí ò tán? Ṣó tán yín àbí ò tán? Uncle Sheyi, nítorí pé àrí ẹ̀yin náà tẹ́ lọ bá Gumi. Shows that agenda Gumi nínú Nàìjíríà wípé ẹ̀yin náà fọwọ́ sí agenda Gumi. Nítorí pé tí ẹ bá fọwọ́ sí agenda Gumi, irú ìpàdé wo lẹ̀ ń bá Gumi ṣe? Ẹni tó yẹ kó wà lọ́gbà ẹ̀wọ̀n, ẹ lọ ń ṣe ìpàdé pẹ̀lú ẹ̀, ẹ lọ ń pààrà ọ̀dọ̀ ẹ̀ kiri. Fún kíni? Ṣé ká sọ wípé ẹ lọ ń negotiate pẹ̀lú ẹ̀ again láti pé kán tó lè gbé fún yín dé 2027 ni? Àbí kí ni ohun tẹ́ ń wá lẹ́yìn Gumi gan-an? Báwo ni ti Gumi ṣe jẹ́? Who is Gumi? Ẹ̀kọ́ ti ń fojú múmu wọ́n sí wípé Gumi is the owner of Nigeria. Òun ló ní kọ́kọ́rọ́ tó ń ṣí Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ sí. Gumi ni ẹni tí ó ní kọ́kọ́rọ́ tó ń ṣí Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ sí. Gumi ni ẹni tó ní lọ́wọ́. Ẹ bá mi gbọ́wọ́ lé share button. Ẹ jẹ́ kó kan ara ilé kó kan ara oko, nítorí pé kì í ṣe gbogbo ènìyàn náà láti rí news yìí. Mo ní bílí pé kì í ṣe gbogbo èèyàn láti rí news yìí. Ẹ bá wa share. Alhaji Shehu Gumi, ọ̀rọ̀ tí kò dẹ̀ ní mínì lójú wa yìí, because mo mọ̀ pé kò ní mínì lójú àwa kan. Tá bá wà lórí ètò tá bá ń sọ fún yín pé ẹ bá wa share, ó máa ń dàbẹ́ ni pé ohun tá à ń ṣe kò ní mínì. Ó máa ń dàbẹ́ ni pé bóyá lójú tiyín, bóyá kò kàn yín. Mi ì dẹ̀ rò bóyá ó sí ẹni tó máa wà lórí ètò pẹ̀lú wa níbí báyìí tí ọ̀rọ̀ orílẹ̀-èdè ò ní kàn. Nítorí pé tá a bá tiẹ̀ sí nínú ìlú yìí, mo nígbàgbọ́ wípé a máa nẹ́bí, a máa nára,
a máa ní family house, a máa nílé bàbá, a máa nílé ìyá sínú orílẹ̀-èdè. A dẹ̀ máa nẹ́bí, a máa nára síbí. Bàbá wa Solomon Adéyẹmọ, ẹ káàárọ̀ ẹ kú ojúmọ́. Ẹ ní Nàìjíríà, bẹ́ẹ̀ ni, that is Nigeria president Alhaji Sheikh Gumi. Mr. Káyọ̀dé Ọmọ́táyọ̀, ẹ káàárọ̀ sà, kú ojúmọ́ o. Ẹ ní good morning. Akíyín sà, akíyín mà. A ní Nigeria is not for you. Nigeria ò ń ṣe fún ọmọ Yorùbá. It's for Fulanis. Nigeria ó wà fún Fúlàní, kò wà fún ọmọ káàárọ̀ òjíire. Tí a bá ń sọ fún yín, ẹ máa gbà fún wa. Ẹ gbà bí a ṣe sọ. Nigeria is for bandits, is for Fulani, is not for Yorùbá. Ẹ má bínú sí wa, ẹ bá wa gbọ́ lé share button, abẹ̀yìn ni àròyìn ni, abẹ̀yìn ni àròyìn ni, ẹ bá wa gbọ́ lé share button. Ohun tí àwa bá ti ń sọ̀rọ̀, ẹ jẹ́ kó máa jẹ wá lógún. Ẹ jẹ́ kí, nítorí ọ̀rọ̀ ara wa ni, ọ̀rọ̀ ara wa leléyìí, ẹ jẹ́ kí lè kó máa jẹ wá lógún. Torí pé tó bá jẹ́ àwọn kan tí wọ́n ń sọ̀rọ̀ nípa ohun tó ń ṣẹlẹ̀ sí ìran Yorùbá, a rí bí ẹ ṣe máa ń share program tiwọn. Lẹ́yìn ìgbà tí Alhaji Sheikh Gumi tó ti wá sọ̀rọ̀ sókè ńsìn, kí ni àníyàn tiyín, kí ni àníyàn tèmi nínú ìlú yìí? Níbo ni a mọ̀ tí ọjọ́ ọ̀la Nàìjíríà, ibo la mọ̀ tó máa end sí? Ẹ jẹ́ ká sọ̀rọ̀ sí comment section, ẹ já fi èròǹgbà wa hàn ní comment section. Níbo ni a mọ̀ tí ìlú yìí máa end sí the next 2 to 3 years? Ǹjẹ́ ó tiẹ̀ máa tó bẹ́ẹ̀ ká tó mọ ibi tí ìrìn àjò yìí máa end sí? Ṣé ó máa tó bẹ́ẹ̀? Ṣé ó máa tó bẹ́ẹ̀? Ṣé ó máa tó 2027? Ṣé ó máa tó 2028? Ṣé ó máa tó bẹ́ẹ̀ ká tó mọ ìrìn àjò orílẹ̀-èdè Nàìjíríà? Kí ni èròǹgbà tiyín? Nítorí ìkóríta tá dé yìí, ó ti fẹ́ máa dé stage tó pé ọlọ́mọ ò ní mọ ọmọ mọ́, aláya ò ní mọ aya mọ́. Kò ń ṣe èpè, ó ti ń lọ sí stage yẹn. Because ohun tó bá lè mú kí Gumi ohun tó bá lè mú kí Gumi kí ó máa sọ fún wa wípé Nigeria army cannot win war against bandits. Ṣùgbọ́n tó bá jẹ́ ọmọ Yorùbá kan ló jáde síta tó sọ wípé kán má pa ìran mọ́ láti àtàná tí Gumi ti sọ ọ̀rọ̀ yìí, mo ní bílífù pé àjọ DSS á ti surround ilẹ̀ tàbí Nigeria army. Ká ní pé ọmọ Yorùbá kan ló sọ wípé ẹ má pa àwọn ìran mi mọ́ o, Fúlàní má fi ẹran jẹ oko mi mọ́,
a ti máa rí pé ìgbésẹ̀ tí a ti ṣẹlẹ̀ lórí ọmọ Yorùbá kan tó bá sọrú ẹ̀ tàbí ọmọ Yíbò kan tó bá sọrú ẹ̀. Kí wá ní ọjọ́ ọ̀la orílẹ̀-èdè yìí? Báwo ni ọjọ́ ọ̀la orílẹ̀-èdè yìí? Ǹjẹ́ orílẹ̀-èdè ní ọjọ́ ọ̀la tó dáa pẹ̀lú bó ṣe ń lọ yìí? President Bola Ahmed Tinubu, ọmọ olódòdẹ. Bẹ́ẹ̀ ni, bàbá mi Ọláníyì, wọ́n ní ó ga o bàbá Tinubu, ó ga fún yín o. Bẹ́ẹ̀ ni, ó ga fún wọn gan-an, ó ga fún wọn, ó ga fún bàbá nítorí pé ó ń ya ẹ̀mí gan lẹ́nu tí bá ti ń wo àwọn ìgbésẹ̀ tí bàbá ń gbé. Ṣùgbọ́n ohun tí ò lè jẹ́ kó wá kí ìyàlẹ́nu yẹn wá fi bẹ́ẹ̀ ṣe kinní sí mi ni wípé ohun tí a wí fún yín látilẹ̀ náà ni. Ṣèbí a sọ fún yín látilẹ̀, a sọ fún gbogbo ọmọ káàárọ̀ oòjíire. Lábẹ́ 1914 amalgamation tí wọ́n fraud fún yín, a ní Nàìjíríà ò lè ṣiṣẹ́. Ẹni ká mórí wá, ká mọ́rùn wá. Ẹni ó lè sọkúsọ ni wá. Kí ni ẹ sọ fún wa tán ní 2023 nígbà tẹ́ ẹ múra election? Kí ni nǹkan tí ọmọ Yorùbá mi ò sọ fún wa tán? Àwọn kan tiẹ̀ tún gbéra wọn dìde nínú agitators. Wọ́n ní àwọn gbọ́dọ̀ ní olóṣèlú o, olóṣèlú ló lè ṣe o, ẹni kan ló lè ṣe gbá o, ẹni kan ló lè ṣàwo o, ìgbà ṣe at the end of the day níbo ló end sínsìn. Àwọn kan gbéra, wọ́n lọ endorse. Wọ́n ní bàbá wọn ni àwọn fẹ́, àwọn bàbá wọn lọ wọ́n rí, bàbá wọn ló lè ṣe kinní, ló lè kó wọn yọ nínú gbogbo nǹkan tán kó sí yìí. How market? Ọmọ Yorùbá, how market? How market? Kí ni ọjọ́ ọ̀la wa nílẹ̀ Yorùbá? Báwo ni ọjọ́ ọ̀la wa nílẹ̀ Yorùbá? Nígbà tí báńdíìtì bá ń jẹ gàba lé wa lórí, tí wọ́n ń gba àwọn ìlú wa lẹ́yẹ̀kọ̀kan. Agbẹnusọ wọn tó jẹ́ leader wọn, Alhaji Shehu Gumi, ó ń ṣe bó ṣe wù ú, ó ń pa àṣẹ bó ṣe wù ú. Kò dẹ̀ sí bàbá ẹni tó bẹ̀ lọ́wọ́ wò pé ó yá ẹ fi páńpẹ́ òfin gbé. Kí ni ọjọ́ ọ̀la ilẹ̀ tí a wà yìí? Kí ni ọjọ́ ọ̀la ìlú tí wọ́n ń pè ní Nàìjíríà? Kí ni ọjọ́ ọ̀la ilẹ̀ káàárọ̀ oòjíire? Shows that kò sí rere kankan tó lè jáde síta fún orílẹ̀-èdè yìí. Kò sí rere kankan, ẹ má jà tanra wa. Orílẹ̀-èdè tí ajínigbé, agbénipa tó bá ti ń right ju ará ìlú lọ, ó show wípé oko ìparun. Kọ́lọ́run má jẹ́ ká lọ sóko ìparun. Oko ìparun ni irú orílẹ̀-èdè bẹ́ẹ̀ ń lọ. Bàbá wa Yakubu ẹ káàárọ̀, àkójúmọ́ sà.
ojúmọ́ ire ló mọ́ yín lẹ́ni o, ojúmọ́ ayọ̀, ojúmọ́ ìdùnnú, ojúmọ́ ìgbéga. Ẹ ní ṣubú dànù. Ìní ọjọ́ àánú, àánú á fi lé yín ṣe ibùgbé. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá, àánú á fi lé yín ṣe ibùgbé o, àánú á wá yín rí. Agbára àṣẹ wọn tó nílẹ̀. Ẹ ní kó sọ́wọ́ ajínigbé o. Bẹ́ẹ̀ ni ẹ ní kó sọ́wọ́ agbénipa. A kó ojúmọ́ lẹ́ẹ̀kan sí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa. Ẹ bá wa gbọ́ lé share button. Ọwọ́ tẹ fi ń tẹ̀ ẹ ní fi gbọ́mọ sí. Lágbára àṣẹ wọn tó nílẹ̀. Now, ṣé gan ni sà? A ní kí ni ìrètí ọjọ́ ọ̀la àwa ọmọ káàárọ̀ òjíire ká tiẹ̀ kúrò lórí ti ọ̀rọ̀ ti Nàìjíríà. Kí ni ìrètí ọjọ́ ọ̀la wa nílẹ̀ káàárọ̀ òjíire? Pẹ̀lú bá ṣe ń bá lọ yìí, níbo ló máa end sí? Níbo la máa yọrí ẹ̀ sí? Níbo la máa yọrí ohun tí à ń bá lọ yìí? Níbo la máa yọrí ẹ̀ sí? Ṣé ibi tó dáa la padà já sí? Tàbí ìdàkejì? Ẹ bá wa fi èròǹgbà yín, ẹ bá wa fi sí comment section. Ẹ jọ̀ọ́, ẹ má wò pé ohun tá à ń sọ yín ò kàn yín. Ẹ má wò pé bóyá ìsọkúsọ ni à ń sọ. Àbí ṣé kò ẹ̀kọ́ òfojúmọ́mú wọn lójú tí yín nígbà tí Sheikh Gumi tó bá ń sọ fún wa wípé Nigeria Army cannot win war against bandits. Ṣé ọ̀rọ̀ yẹn àbí ọ̀rọ̀ yẹn ò jọ àwa lójú ni? Àbí kò kàn tí ẹ̀ ní mínì lójú ti wá ni? Nítorí pé a ní káwọn èèyàn fi èròǹgbà wọn wọ̀n sí comment section. A rí pé àwọn èèyàn wọn ò tiẹ̀ dá wa lóhùn. Bẹ́ẹ̀ ni pé ohun tá à ń sọ yóò kàn wá. Ṣùgbọ́n tó bá jẹ́ pé àwọn bàbá wa Kọ́lá Olóòtú tí wọn ọ̀rẹ́dì àti sọ̀rọ̀ ń pa ohun tó ń ṣẹlẹ̀ sí ìran ọmọ káàárọ̀ òjíire, a máa ń rí bí gbogbo yín ṣe máa ń ṣe ń bẹ̀ lórí program tí wọ́n. Eléyìí ló dẹ̀ kan àwa, eléyìí tó kàn wá àwa ọmọ káàárọ̀ òjíire. Àwọn tí wọ́n ń ṣẹ́tù ọ̀rọ̀ ìjà ọkọ ìyàwó méjì kan, mi ò rò bóyá ó kàn wá. Bẹ́ẹ̀ ni kò kàn wá o. Torí pé ẹni tó bá fẹ́ ṣẹ́tù, ẹni tí ilé méjì kan gbé ọ̀rọ̀ wọn lọ court kọ́ lọ máa ṣẹ́tù ẹ̀ ní court. Ilé tó kan àwa ọmọ káàárọ̀ òjíire, òun ni ibi tí a dé, ohun tó ń ṣẹlẹ̀ sí ìran ọmọ Yorùbá, ohun tó ń ṣẹlẹ̀ sí wa, níbo la máa yọrí ẹ̀ sí, níbo ló máa end sí? Because pẹ̀lú bí gbogbo eléyìí ṣe ń ṣẹlẹ̀, a rí i pé ọ̀rọ̀ 2027 election náà sì ni àwọn ará ibi báyìí tún ń sọ. Wọ́n sọ̀rọ̀ ń pa báwo la ṣe máa bọ́. Kò sí wọn tẹ̀ take any step pé bóyá ṣé kí solution wà fún bó ṣe ń lọ. They didn't care. Wọ́n kó gbogbo security tó yẹ kó máa ṣọ́ ìdíje ìlú kan, wọ́n kó sí ẹ̀yìn ọmọ tiwọn. Ìyàwó tiwọn ló ń disgrace gómìnà kiri. Ọmọ tiwọn ló ń lo gbogbo security ilé ayé. Ẹ wo security táwọn nìkan ń lò. Ǹjẹ́ èmi àti ẹ̀yin tí a ní àǹfààní sọ́wọ́n security yìí, kí ni ìrètí ọjọ́ ọ̀la wa? Kí ni ìrètí ọjọ́ ọ̀la wa nínú orílẹ̀-èdè Nàìjíríà? Yálà ẹ wà nílùú Nàìjíríà ni, yálà ẹ sí nílùú Nàìjíríà ni.
kí ni ọjọ́ ọ̀la, kí ni ìrètí ọjọ́ ọ̀la ìlú Nàìjíríà? Kí ni ìrètí ọjọ́ ọ̀la àwa ọmọ káàárọ̀ òjíire? Kí ni ìrètí wa? Kí ni ká máa retí? Ṣé ká dákẹ́ ká máa wò kí wọ́n gba ilẹ̀ wa lọ́wọ́ wa ni? Ṣé kí a dákẹ́ ká máa wò kán pa gbogbo ọmọ káàárọ̀ òjíire tán ni? Kí ni ká ṣe? Kí ni ká ṣe? Àwọn ará ibi ń sìn wọ́n tún padà lọ. Wọ́n tún múra kalẹ̀. Wọ́n múra kalẹ̀. Ṣùgbọ́n àwa ń tiwa. Àwa ń múra bí a ṣe fẹ́ ṣe patí. December làwa ń múra. December ni àwa ń prepare fún. Bandit dẹ̀ ń múra bọ́n ṣe fẹ́ wá gbalẹ̀ yín. Ṣùgbọ́n iṣẹ́ tí àtúnṣe ohun tí a máa ṣe, ọ̀nà tí a máa gbé gbà tó yẹ kó káwa ọmọ Yorùbá ká jíròrò sí. Pàtí bá ṣe fẹ́ fowó ṣe pàtí. Òun ló jẹ wá lógún ju ọjọ́ ọ̀la. Ǹjẹ́ ìlú wa lè wà kí irú nǹkan bílẹ̀ tó ń ṣẹlẹ̀ yìí kó máa ṣẹlẹ̀? Kí ọjọ́ ọ̀la rere kankan kó wá wà fún gbogbo ibi tí wọ́n bá ti ń ṣe patí, ibẹ̀ láti máa ń rí iṣan àwọn ọmọ Yorùbá tí iṣan wọn máa ń le. Ibi tó bá ti ń dá àǹkó tí wọ́n ti ń mú aṣọ ẹlẹ́gbẹ́jẹgbẹ́ tí wọ́n ti ń dá yẹn, ibẹ̀ yẹn ni eegun wa ti máa ń hàn. Ṣé bí a ti ń bá lọ yìí, ṣé ó lè so èso rere kankan fún ọmọ káàárọ̀ òjíire? Torí a rí pé kò sí ìgbáradì kankan, kò sí anything tí àwọn ará ibi bàbá tó wá tí wọ́n tún ṣiṣẹ́ wọn lemọ́lemọ́ tán tún ṣe tó tún hot gan. A tún máa rí àwọn ọba wa. Wọ́n tún pe emergency meeting. Láti bí ọ̀sẹ̀ bíi 3 tí wọ́n ti pe emergency meeting wọ́n sìn. Èso rere wo ló ti bí síta ń sìn? Èso rere wo, action wo, kí lẹ ti rí gẹ́gẹ́ bí ìrírí tí ẹ lè fi mọ̀ wípé àwọn lè máa find solution? Ibo lẹ ti rí? Kò sí ìgbésẹ̀ kankan, kò sí anything. Àwọn ará ibi wọ́n ti yí wa rọ́. Gbogbo inú igbó wa ni wọ́n ti wà. Kò lè kú kan. Ẹ wá fẹ́ sọ di oyè ilé bàbá yín. Ẹ fẹ́ sọ di oyè ilé bàbá tiyín.
gbogbo wa ń sọ pé àfẹ́kú àfẹ́kú àfẹ́kú, but ó rọrùn fún Fúlàní láti wá máa pa ọmọ Yorùbá sílẹ̀ bó ṣe wù wọ́n. Mò ń lọ níbì kan ní ọjọ́ Sátọ̀dé. Mo pàdé àwọn Fúlàní yẹn. Wọ́n da ẹran sí gbogbo ojú títì. Mọ́tò ń rọ́ fún wọn ni, mọ́tò ń rọ́ fún wọn. Ọ̀kadà tó gbé mi, inú igbó dẹ̀ níbẹ̀ yẹn. Ọ̀kadà tó gbé mi, òun náà rọ́ fún wọn. Wọ́n á pé lórí ilẹ̀ bàbá tèmi, kí ni nǹkan tí mo rí yìí? Mo sọ fún ẹni tó gbé mi, ẹ tán padà sá. God so good. Ẹni tó gbé mi náà, òun náà kì í ṣe ọmọ ọ̀lẹ. Tán padà. Mo lọ bá ọmọ Fúlàní yẹn, ó yá kó màálù ẹ̀. Mo ń ṣe fídíò ẹ̀, mo ní ó kó màálù ẹ̀. Eléyìí ń sọ fún mi pé ó tún ń sọ fún mi, ó náà máa fọ́ fóònù mi. Wàá fọ́ fóònù mi. Ó yá, ó ní gbogbo nǹkan tí mo ṣe kíní yẹn tí mo kọ́, ó náà máa fi ó ní igi ọwọ́ òun ló máa fi já dànù ìwọ. Mo dẹ̀ ń lé kò dúró, òun lé kò dúró. Nígbà tó padà tí mo ní àǹfààní, mo stop fídíò yẹn. Òun ló mọ nǹkan tí ojú òun rí bẹ́ẹ̀ yẹn lọ́jọ́ yẹn. So mi ì mọ ẹni náà. Mi ì tí mọ Fúlàní o. Ohun tó bá gbà lájọ máa fúnra wa o. Ohun tí ó bá gbà, òun lájọ máa fúnra wa. Bẹ́ẹ̀ ni. Ìwọ lè máa ṣe bí ọmọ ọ̀lẹ lójú Fúlàní. Fúlàní lè máa ó lè máa júwe ibi tí wàá gbà. Ó lè máa lé ẹ lójú ọ̀nà títí ẹ, kó máa lé ẹ wọnú igbó lọ kí wọ́n máa gbónú igbó, kó máa gba ojú ọ̀nà. Ṣùgbọ́n lọ́dọ̀ tiwa o, tí ẹgbẹgbẹ̀rún Fúlàní bá dán wàá tẹ́. Tí ẹgbẹgbẹ̀rún Fúlàní bá dán wò, mi ì fẹ́ mọ ẹni tí ìbá wò kó jẹ́ kó ní màálù tó ń dà. Wọ́n á ta ẹ̀jẹ̀ ọmọ Fúlàní, wọ́n á ta kalẹ̀ lọ́jọ́ yẹn. Bẹ́ẹ̀ ni mo wí. Fúlàní tó bá bá èmi tó bá bá mi dán wò, mò ń sọ sẹ́ẹ̀. Ògùn á fẹ̀jẹ̀ ẹ̀wẹ̀ lọ́jọ́ yẹn. Because báwo ni ọmọ àtọ̀hún rìn wá, a ṣe wá bá mi lórí ilẹ̀ bàbá tèmi, tá máa sọ fún mi ibi tí mo máa rìn sí, tá máa dictate ibi tí mo máa rìn sí, tá máa dictate ẹ̀ fún mi. Ó ṣe wọ òrìṣà. Mi ì lè sọ tó bá tú ayé wá, ó wá lè ṣeéṣe kó possible fún wọn. Bọ̀ lílé tí mo ṣì wá iná, kò sí Fúlàní o. Wọn ò bí ọmọ Fúlàní o. Á fẹ̀jẹ̀ wẹ̀ lọ́jọ́ yẹn. Ohun tèmi gbé dání kò ń ṣe ṣeréṣeré o. Bẹ́ẹ̀ ni, kò ń ṣe ṣeréṣeré o. Èmi àti ìwọ, a lè ṣe iṣẹ́ náà. Ṣùgbọ́n torí pé àfẹ́kú, 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 kò fẹ́ kú náà, á dẹ̀ rọ̀rùn lọ́jọ́ kan. Bẹ́ẹ̀ ni.
á rọ̀run lọ́jọ́ kan. Ẹ ṣé gan ni mà. Amen. Amen. Àmì àṣẹ Èdùmàrè. Nítorí ibi tí a dé yìí, tó bá jẹ́ pé bí àwa ọmọ káàárọ̀ òjíire òde ní, tó bá jẹ́ pé bí a ṣe ń ṣe yìí, tó bá jẹ́ wípé bẹ́ẹ̀ ni àwọn fọ́fadà wa ṣe ṣe, ṣe mọ̀ pé wọ́n á ti gba ilẹ̀ lọ́jọ́ náà lọ́hùn. Ṣùgbọ́n torí pé àwọn fọ́fadà wa wọ́n dúró bí akọni, wọ́n dúró tológun, wọ́n dúró tẹ̀ṣọ́. Ṣùgbọ́n àwa òde ìsinyìí, bá ṣe fẹ́ make owó, bá ṣe fẹ́ ṣe fraud, òun là ń fọpọlọ rò. Ṣùgbọ́n bá ṣe máa claim ilẹ̀ wa tí àwọn ọmọ àtọ̀húnrìn wa tí wọ́n fẹ́ wá gbà lọ́wọ́ wa, bá ṣe máa claim ẹ̀ kò jẹ́ nǹkan kan lójú tiwa. Ọ̀pọ̀lọpọ̀ yín bẹ́ ṣe máa jápa ló wà lọ́kàn àyà yín. Ibi tó ń jápa lọ yẹn, tó bá jẹ́ wípé bẹ́ẹ̀ ni àwọn náà ṣe yan coward tí wọ́n jà fún òmìnira wọn. Do you know pé by now tí gbogbo yín ń sá lọ bẹ̀, tí ẹ lọ ń jẹ mùdùnmúdùn ìjọba ara wa, ṣé ẹ mọ̀ pé ẹ lè ní irú àǹfààní bẹ́ẹ̀ tó bá jẹ́ wípé bí àwa ṣe yan ọ̀lẹ́ǹsìn tí a fẹ́ jà fẹ́tọ̀ wa, tí a fẹ́ béèrè fẹ́tọ̀ wa, tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni àwọn Amẹ́ríkà gbogbo tí ẹ̀ ń sá lọ lọ́ ṣe yàn lọ́jọ́ náà lọ́hùn. Ibẹ̀ ò lè ṣe sá lọ bẹ́ ṣe ń sá lọ bẹ́yìn o. Ibẹ̀ ò lè ṣe sá lọ bí ẹ ṣe ń sá lọ yìí. Kí Alhaji Sheikh Gumi kó máa sọ fún wa wípé Nigeria military cannot win war against bandits. Ó dẹ̀ ń sọ, ó sọ náà nìyẹn o. Bẹ́ẹ̀ ni, ó ti sọ náà nìyẹn tí kò sì bá ba ẹnìkan tó lè mú. Ẹ̀yin èèyàn mi, ṣé ká tẹ̀síwájú nísìn? Ká ṣáà máa forí rọ àbí? Ká máa forí tì? Ká máa fomi lò àbí? Ẹni ká máa fomi lò? In the next 2 to 3 years, kí ni ọjọ́ ọ̀la àwa ọmọ Yorùbá? In the next 2 to 3 years, kí ni ọjọ́ ọ̀la wa? Kí ni ọjọ́ ọ̀la wa? Ohun tí à ń practice yìí, Ọlọ́run ní jẹ́ kó bu wá lọ́wọ́ o. Àdúrà ni mò ń gbà o. Ọlọ́run ní jẹ́ kó bu wá lọ́wọ́. Ṣùgbọ́n àpẹẹrẹ wípé ó máa bu ọmọ Yorùbá lọ́wọ́, ó ti ń fojú múmu wọn. Ẹ má jẹ́ wá tanra wa. Ogun ò kólẹ̀ Yorùbá rí, ogun ò kólẹ̀ Yorùbá rí. Ǹjẹ́ àwọn fọ́fadà ẹ tí wọ́n múra dé ogun, òun ló jẹ́ kí ìwọ sì lè máa sọ wípé ogun ò kó Yorùbá rí? Ìwọ tó múra dé ń sìn,
wàláì ogun á kó ẹ á tú ẹ kó. Bẹ́ẹ̀ ni, ogun máa kó ẹ á tú ẹ kó. Ẹni tí ò múra de ogun tó ń bá wọn sọ wípé ogun ò kó ìran òun rí, ogun ò dẹ̀ ní kó wọn. Ṣé ẹnu lásán ja ogun ni? Ẹnu lásán jà. Gbogbo ẹ̀yà tí ń bẹ nínú orílẹ̀-èdè Nàìjíríà wọ́n múra ogun tán. Kò sí ẹ̀yà ń nínú orílẹ̀-èdè Nàìjíríà sàtúndé tí ò ti múra ogun tán. Mi ì tí mọ ẹ̀yà ń. Àwa Yorùbá yìí nìkan ni. Afẹ́fẹ́ ayé ká fẹ́ ṣe òkú ìyá àgbà ká máa pa màálù bíi 30. Owó màálù tẹ̀dẹ̀ lọ ń rà wọ́n fi ń bá yín ra nǹkan ìjà, àwọn fi ń bá yín ra nǹkan ìjà kalẹ̀, wọ́n fi ń bá yín gbáradì. Ilẹ̀ Yorùbá ni mo ti rí tí ẹnìkan ti ṣe òkú ìyá àgbà tó spend over 70 million naira. 70 million naira. Kí ló dé? Kí ló dé? Afẹ́fẹ́ ayé òun ló rí àwa ọmọ Yorùbá sí. Ọ̀rọ̀ ilé dàbí ọ̀rọ̀ kòbákùgbé, but ibi tó bá ti tabà wá, ibi tó bá ti tabá wa, òun ni kí gbogbo wa ká lọ ṣàtúnṣe sí. Ṣé rí ìlú tó bá ní àlàáfíà, ìlú tí ó ní àlàáfíà, tí wọ́n ń gbé ìgbé ayé ìrọ̀rùn ni wọ́n ti ń ṣe patí. Tó bá máa tó séèjì kan tán, ohun tí à ń sọ lénìí tí ò ti yé yín, ó máa tó yé gbogbo wa. Torí pé testing ni Fúlàní ṣì ń ṣe o. Wọn ò tí bẹ̀rẹ̀, wọn ò tí carry on the last operation. Testing ni wọ́n ṣì ń ṣe. Koiki Media will bring the work closer to your doorstep. A kí gbogbo èèyàn olólùfẹ́ wa lẹ́ẹ̀kan sí, lílé lóko lẹ́yìn odi. Pé a kú ojúmọ́ lẹ́ẹ̀kan sí, a kú ètò, àkókò lè dá, a kú àdúrótì wa, ẹ̀yin tí ẹ ṣì ń dúró. Ẹ̀yin là ń rí táwa fi ń mí. Iléeṣẹ́ Koiki Media wà mọ́ lórí o. Mo gbà ládùúrà pé ara ire ni a fi ṣọdún. Àtẹ̀mí àtẹ̀yìn a fara re a fi ṣọdún. Wọn ò ní wá wa tì. A ní lùgbàdì àìsàn. Aburú ayé ó kéré ó tóbi kò ní yálé ẹnìkan kan yín gbogbo ẹ̀yin olólùfẹ́ Koiki Media. Bẹ́ẹ̀ ni kò ní yálé àwa náà. A ní kó sọ́wọ́ agbénipa o. A ní ṣílẹ̀tẹ̀. Ogun wa ní kó wa lọ lílẹ̀ Yorùbá. Ó ti wù kán gbógun tó, ó ti wù kán gbógun mọ́ ọmọ Yorùbá tó, ogun ò ní kó wa lọ o. Ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí ìtàn ló máa dà. Ìtàn rere
òun la dẹ̀ máa pa nílẹ̀ Yorùbá. Agbára àṣẹ wọn tó nílẹ̀. Alhaji Sheikh Gumi ó ti sọ̀rọ̀ sókè. I was imagine nígbà tí mo rí Nigeria fighter jets. Mi ì mọ̀ pé Nigeria ní fighter jet tó da tó yẹn, tí wọ́n kì mọ́lẹ̀, tí wọ́n sáré gbé lọ sí Benin Republic, tí wọ́n lọ fi rescue wọn. Mo wá rò pé ibi tí bàtà tẹ̀sí ń ta ẹ̀yìn lẹ́sẹ̀, bu òróró ìtura kẹ́bù sí o. Ṣùgbọ́n ó rọrùn fún yín láti sáré gbéra láti máa lọ sí Benin Republic láti lọ rescue wọn. Kò sí gbogbo ohun tí ẹ̀dá alààyè ṣe ní ayé tí òun ṣe pé à ń kọ ìtàn ni. Ìtàn tí bàbá wa President Bola Ahmed Tinubu tí wọ́n kàn yìí, ó burú jáì. Kò ń ṣe ìtàn tó dáa. Ó burú jáì. Kò ń ṣe ìtàn tó dáa. Ṣùgbọ́n kò wá sí ìtàn tí a kọ lénìí tí ò ní wà títí ayérayé. Kò sí ìtàn tí èmi àti ìwọ tí a kọ lénìí, wọ́n á máa sọ títí ayérayé ni. Kò ní parẹ́. Ìtàn jẹ́ nǹkan tó yẹ pé kò sẹ́ni tó lè parẹ́. Kò ṣe parẹ́ o. Ohun tó bá ti ṣe, wọ́n á máa sọ. Béèrè mi láàárọ̀ yìí wá ni pé kí ni wọ́n á sọ nípa èmi àti ìwọ? Kí ni wọ́n á sọ nípa èmi àti ìwọ tó bá yá? Kó máa rókì lókọ̀ àyà ẹnì kankan wa. Mo wá gbà ládùrá ní òwúrọ̀ yìí pé bí a ti ń jáde lọ lénìí, a ní jáde lékú lọ́wọ́ o. Bí ẹnì kankan wá, bí a ti máa lọ bí iṣẹ́ wa lénìí, ìbànújẹ́ ó kéré ó tóbi, kò ní yà sójú ọ̀nà wa o. A ní ṣílẹ̀ tẹ̀lé ní, a ní ṣìrìn. Àánú ńlá á wá gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, àánú ńlá máa wá yín rí lénìí. Mo tọrọ fún ìbùkún láti òde ọ̀run, nítorí pé èní ni ọjọ́ àánú. Àánú á wá wá yín rí, gbogbo ẹ̀yin olólùfẹ́ Koiki Media. Gbogbo ẹ̀yin tí ẹ dúró tán, tí ẹ ń jà fún ìjàǹgbara ìlú yìí. Mo gbà ládùrá pé àánú á wá yín rí lénìí. Àánú á fi ilé yín ṣe ibùgbé, á fi ojú ọ̀nà yín ṣe ibùgbé, á fi ibi iṣẹ́ yín ṣe ibùgbé. Gbogbo ibi tẹ́ bá ti wá àánú dé lénìí, àánú á fara wọn nínú ayé yín. Ẹ ní ṣílẹ̀ tẹ̀. Lágbára àṣẹ wọn tó nílẹ̀. Ẹ ní ṣílẹ̀ tẹ̀ o. Àbúrú ayé ó kéré ó tóbi, kò ní yà sí ọ̀dọ̀ yín lénìí. Ní báyìí, tá bá tún ní àǹfààní, a sì máa padà wá sórí ètò. Ṣùgbọ́n a ní bátìrì mọ́ torí pé ìlú tí a wà lọ́wọ́lọ́wọ́ kò sí iná, kò sí anything. So, I'm try láti manage ṣe program àárọ̀ yìí ni.
tá bá padà wá, tá bá ní àǹfààní láti charge phone, a máa padà wá láti padà tó wá fàájà, tó pé fàájà moment la wà. Koiki Media will bring the world closer to your doorstep. Ẹ ṣé gan ni o, gbogbo ẹ̀yin tí ẹ ti bá wa tẹ̀, gbogbo ẹ̀yin tẹ́ ti bá wa comment, ẹ̀yin tẹ́ bá wa share, tẹ́ bá wa like, ọwọ́ tẹ́ wá fi tẹ̀ ẹ̀ ní fi gbọ́mọ sí o, lágbára àṣẹ wọn ò nílẹ̀, ẹ̀ ní ṣílẹ̀ tẹ o. Ẹ ṣé gan ni o, ó dàbọ̀.